Ẹ kúrọ̀lẹ́, àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ sórí ètò Àfàlọ́kọ́mọláṣà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ mọ̀ wípé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ẹ̀lírí àti àwọn ẹranko yòókù. Kí ni Yorùbá ń pè ní ẹ̀lírí? Ẹ̀lírí jẹ́ eku tó kéré púpọ̀. Òun ni eku tó kéré jùlọ. Ẹlòmíì tún lè máa bi mí pé kí ni eku? Èkúté. Èkúté tó kéré jùlọ. Very tiny rat. Yeah. Eku tó kéré jùlọ òun ni Yorùbá ń pè ní ẹ̀lírí. Nítorí náà ìjàpá àlọ́ tiwa tòní ó dá lórí ẹ̀lírí àti àwọn ẹranko yòókù. Nígbà kan nílùú àwọn ẹranko, ìyàn mú púpọ̀ nílùú náà ní ọdún náà tá à ń wí yìí. Ìyàn ọ̀hún ó mú tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kò sí ọ̀kankan nínú àwọn ẹranko ìlú náà tí ìyàn ọ̀hún tó yọ́lẹ̀, kò sọ́kankan nínú wọn tó rí oúnjẹ bùjẹ tàbí omi bùnmu. Èyí ló wá fà á tí wọ́n fi lọ sọ́dọ̀ babaláwo adífálà ìlú wọn. Ìgbà tó dọ́dọ̀ babaláwo ó bá wọn dífá láti béèrè ohun tí wọ́n lè ṣe láti máa rí oúnjẹ jẹ lásìkò tí ìyàn mú débi òfin nílùú gbogbo àwọn ẹranko wọ̀nyí tí òfin nílùú wọn pa. Ìgbà tí babaláwo yóò gbé Ifá jọlẹ̀, ohun tí Ifá sọ ni wípé kí gbogbo àwọn ẹranko ìlú yìí pátá kí wọ́n dá etí kọ̀ọ̀kan jọ, kí wọ́n dá etí wọn kọ̀ọ̀kan jọ. Tó bá ti wá dá etí yìí jọ, kí wọ́n lọ fi ṣe ìlù, kí wọ́n hun awọ rẹ̀ papọ̀, awọ etí oníkálùkù wọn kán hun papọ̀ kán fi ṣe ìlù. Babaláwo yìí sì fún wọn ní ọfọ̀ tàbí ògèdè eléyìí tí wọn ó pè ní kété tó bá ti ṣe ìlù yìí tán, tó jẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní lu ìlù yìí tó sì pé ògèdè tàbí ọfọ̀ yìí, oúnjẹ yóò bẹ̀rẹ̀ sí ní rọ̀ fún wọn láti jẹ. Nígbà tí wọ́n délé, gbogbo àwọn ẹranko wọ̀nyí wọ́n ṣèpàdé papọ̀. Nínú ìpàdé wọn, oníkálùkù wọn bẹ̀rẹ̀ sí ní dá etí tiẹ̀ jọ. Oníkálùkù wọn gé etí kọ̀ọ̀kan, wọ́n sì dá a jọ. Àmọ́ ẹ̀lírí nìkan nínú gbogbo àwọn ẹranko yìí ni ò rí etí tiẹ̀, ni ò rí dájọ. Àwa tá à rí ẹ̀lírí rí, mo rò pé púpọ̀ wa a ó ti rí eku kéékèèké tí wọ́n ń jalé, àwọn èkúté kéékèèké tá wọ́n rí nínú ilé yẹn, mo rò pé púpọ̀ wa la ó ti rí rí. Tá bá wo èkúté yìí, ẹ rí i pé mélòó gbogbo ara rẹ̀ gan, dépò etí rẹ̀. Ara ẹ̀lírí tá à ń sọ yìí ó kéré tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kò tiẹ̀ sí bó ṣe fẹ́ rí etí yìí gé débi pé yóò fún wọn tí wọ́n fi kún ìlú tí wọ́n fẹ́ fi ṣe. Nítorí náà ẹ̀lírí nìkan ni ò rí etí tiẹ̀, ni ò rí fún wọn. Àwọn ẹranko yìí tán dá etí jọ, wọ́n bá sọ nínú ìpàdé wọn nítọ̀, ẹni tí ò dá etí kò jẹ́ ní o, ó wà Àǹkárá ò jẹsẹ̀ mú ni, ọ̀rọ̀ náà ń lọ bá dé. Wọ́n bá ṣe ìpinnu wọn nínú ìpàdé ọ̀hún. Wọ́n bá rán awọ etí wọn jọ, wọ́n sì fi ṣe ìlù. Nígbà tí ìlù yìí tó ti dúró rekete, wọ́n gbé ìlù yìí sí gbàgede. Gbogbo àwọn ẹranko péjọ. Ẹ̀lírí náà wà ń bẹ̀. Bó ló ti kúkú fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ sí. Nígbà tí ò létí tí ó dájọ́ báyìí, ó ti gba kámú wípé ó di dandan, ebi ọ̀jàjà fọ́ mẹ́kẹ́, òun ni yóò padà lu òun pa lọ́jọ́ kan. Àmọ́ ṣá kò ní dáa kóun déjú mọ́lé ńgbà tí ebi ò tíì pa òun sílé. Kóun náà jáde lọ wo ìran ìlù eléyìí tí wọ́n fẹ́ lù tí yóò mú oúnjẹ wá. Ohun tí ẹ̀lírí ní kóun bá lọ nìyí. Nígbà wọ́n péjọ sí gbàgede láti lùlù, kìnìún olóyè aláàjù tí í ṣe balógun tàbí kábíyèsí àwọn ẹranko ló kọ́kọ́ bọ́ sídìí ìlù láti lù ú. Ó lu ìlù yìí kò rí ìlù òdún. Ọwọ́ rẹ̀ ò tó lù dáadáa torí ìlù tó ga dáadáa ni. Erin ńkọ́, erin tó jẹ́ igbákejì nínú ìmọ̀ràn, òun náà bọ́ sídìí ìlù kò rí ìlù.
ìjàpá bọ́ síbẹ̀ kò rí ìlù ajá ńkọ́ òun náà bọ́ bẹ̀ kódà kò rí ìlù tá à ń sọ yìí lù bí gbogbo àwọn ẹranko ṣe para nídìí ìlù yìí nìyí láì rí kókó ìlù yìí lù nígbà tí wọn ò rí lù ni Ẹ̀lírí bá ní ẹ jẹ́ kí n gbìyànjú rẹ̀ wò bóyá Ọlọ́run ọba òkè lè ràn mí lọ́wọ́ kí n rí ìlù wọ́n bá ní kí ni wọ́n ń pe ẹranko tó níwò ìwọ náà ń yọjú tá a bá tẹ̀ wá ní kó yọjú gan sọ ọba wa dé tí wọ́n ṣàṣe ń bú Ẹ̀lírí nìyí nígbòyà ni ẹnìkan bá fọhùn láàrin wọn pé àkókò ní nǹkan kan láti pàdánù gbogbo wa lálùlù yìí nísìnyí láàrin ẹ jẹ́ ó bọ́ bẹ́ẹ̀ ó lu ẹjẹ́ àwọn nǹkan tí láríjà rẹ̀ jẹ́ káwọn nǹkan tó fẹ́ dà ẹjẹ́ àwọn tí dàda rẹ̀ ó dà ẹ kúkú mọ̀ pé Ẹ̀lírí kéré bí mo ti sọ bí Ẹ̀lírí ṣe mú ìlù yìí gùn nìyí ló bá fò mọ́ orí ìlù ló bá dó létí rẹ̀ téńté lòun bá di pẹ́rẹ́pẹ́pẹ́ ẹ gbọ́ bí Ẹ̀lírí ṣe ń lùlù yìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹranko ń tàdíréke sí torí pé ohun tó ń jáde látara ìlù yìí ó jẹ́ ohun tó wu etí gbọ́ bọ́n ṣe ń lùlù yìí bẹ́ẹ̀ ni wọ́n ń ké ọfọ̀ ni wọ́n ń pògèdè tàbí pọ̀fọ̀ eléyìí tí babaláwo tó fún wọn bẹ́ẹ̀ ni oúnjẹ bẹ̀rẹ̀ sí ní rọ̀ o oúnjẹ rọ̀ tó jẹ́ pé ó rọ̀ débi pé oúnjẹ ọ̀hún ó rọ̀ sọ̀mù ó pọ̀ tabua ju nǹkan tí wọ́n lè parí ní ọjọ́ náà lọ oníkálùkù wọn bá kó oúnjẹ wọ́n jẹ àjẹyó níbẹ̀ oníkálùkù wọn di èyí tí yóò mú lọlé fún aya àtọmọ rẹ̀ báyìí ni Ẹ̀lírí tán ṣe fojú tẹ́ńbẹ́lú báyìí ló ṣe bá wọn lù tí oúnjẹ sì rọ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún ni ẹnu bá ya gbogbo wọn Ẹ̀lírí tán ti ní òní jẹun bóun náà ṣe fẹ́ sọ̀rọ̀ rẹ̀ sí òun ló bá wọn lùlù kò sí nǹkan fẹ́ ṣe kò sáì ṣe Ẹ̀lírí náà padà kú nínú oúnjẹ eléyìí tó rọ̀ kalẹ̀ lọ́jọ́ náà yàtọ̀ sí eléyìí nígbà tí wọ́n kó oúnjẹ tán Ẹ̀lírí bá nítọ̀ Ọlọ́run kúkú ṣe òun lòún rí ìlù ọ̀hún lù òun lòún ó lọ gbé ìlù yìí sílé o ilé òun ni ìlù yóò mọ gbé tí ó bá ti dọ̀la tí gbogbo yín bá ti fẹ́ jẹun ẹ wàá tò sẹ́nu ọ̀nà ilé mi láti mọ lùlù wọn lè dún pínkín o nítorí pé Ẹ̀lírí ló mọwọ́ ìlù yìí lù kí ni ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé Ọlọ́run àwọn gbógo fọ́lẹ̀ o kódà ẹni a rò pé ò lè pàgọ́ ó lè wá padà wá ṣe bẹ́ẹ̀ kọ́lé aládodo nítorí náà nínú ayé tán bá ń rò ọpin kọ́ fìlà amówòbẹ̀ sí wọn mọ́ tiẹ̀ ṣe bí ipò orí wọn rárá mọ́ gbà kí wọ́n kó ọ láyà jẹ mọ́ gbà kí wọ́n fojú tẹ́ńbẹ́lú rẹ bíbélì sọ wípé kí a má ṣe kẹ́gàn ìbẹ̀rẹ̀ kékeré wa kí a má ṣe kẹ́gàn ọjọ́ tá a bẹ̀rẹ̀ kékeré ẹ̀rí á padà di ní ńlá lọ́jọ́ kan ọ̀rẹ́ ó padà di ní ńlá lọ́jọ́ kan ó padà ga lọ́jọ́ kan so àwọn tó ń pẹ̀ gan yín yẹn ẹ mọ̀ wo bẹ́ẹ̀ o ẹ dé fìlà mọ̀ wo bẹ̀ sí wọn nígbà tó bá yá tọ́lọ́run bá gbógo fọ́lẹ̀ rẹ tọ́lọ́run bá padà wá gbógo fọ́lẹ̀ rẹ ìtàn ló lè ṣe wọn ọ wà padà di ẹni tó ń ṣe fún wọn Ọlọ́run á mọ gbógo fọ́lẹ̀ lábàjọ́lájọ́ táwọn kan fi kọrin pé ó gbógo fọ́lẹ̀ mi ó gbógo fọ́lẹ̀ mi èmi aláìlénìyàn èmi tí ń lẹ́nìkan ó dẹ̀ padà wá gbógo fọ́lẹ̀ mi bọ́lá ń ṣe gbógo fún Ẹ̀lírí lọ́jọ́ tá a wí nìyí ẹni tí ò retí dájọ́ ẹni tí ò léèyàn ẹni tó ti wọ́ pé ibi ni ó lù ń pa ẹni tó ti wọ́ pé òun lè bẹ́gbẹ́ pé Ọlọ́run padà wá gbé ògo fún ó wá jẹ́ pé ọwọ́ rẹ̀ nìkan ló lu ìlù yẹn tí ìlù yẹn sì mú irú ohun eléyìí tí wọ́n fẹ́ jáde mọ́ sọ̀rọ̀ tínú kókó ọbẹ̀nu ẹ mọ̀ jà sọ̀rọ̀ tínú Ọlọ́run àwọn gbógo fọ́lẹ̀ ẹ mọ̀ sì jà fojú tẹ́ńbẹ́lú ẹnìkan Ọlọ́run gbé ọ̀gá lé ní orí ọ̀fẹ́ ló ní ẹ mọ̀ fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni ẹ̀ àwọn àlọ́ yẹn wọ́n sábà máa ń kọ́ wa ní ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ mímọ́ fojú tínrín ẹnikẹ́ni ẹ̀kọ́ mímọ́ fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni ẹni tí ò jẹ́ nǹkan kan lénìí ó lè padà wá di nǹkan lọ́la Ọlọ́run ọba òkè yóò sì ṣàánú fún gbogbo wa yóò ràn gbogbo wa lọ́wọ́
àlọ́ wa tòní kò ní jù báyìí lọ. Ẹ lọ comment section yín náà tún kọ nǹkan tẹ́ ẹ rí kọ́ ẹ̀kọ́ síbẹ̀ káwọn èèyàn náà rẹ́kọ̀ọ́ kọ́ lára àti yín náà. Ẹ̀yin ò tí ì láìkì rẹ̀ ẹ láìkì rẹ̀, ẹ̀yin ò tí ì subscribe àkílẹ̀ ń dúró ṣe ẹ tẹ subscribe rẹ̀ share rẹ̀ sáwọn social media handles yín. Ẹ jẹ́ káwọn èèyàn míì náà tún láǹfààní láti wò káwọn náà sì rẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn kọ́. Olúwatóyìn Ayọ̀lúṣọlá yín náà ló tún mú tọ̀sẹ̀ yìí wá. Àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ń jẹ́ kó ṣeé ṣe fún wa lọ́sẹ̀ọ̀sẹ̀. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ náà ti bí mi o, níbi tó ti ń jẹ ká tó fẹ̀ kan yangàn lé. Ìpàdé wa lórí ètò yìí ń kọ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ mo ní ire o, ire kàǹkà.